ẹ bá kórè yìí fọ́sùn o. Nínú ọ̀rọ̀ gómìnà wa látẹnu dẹ́pútì wọ́n ní kùdìẹ̀kùdìẹ̀ lọ́dún tó kọjá bí gbogbo ẹ ṣe tùbàtùṣẹ́ ní ìdọ́ta ìlú ti fẹ́ mẹ́hẹ̀ Ọlọ́run sì gbàkóso lọ́dún tó kọjá ó tó ti gbàkóso lọ́dún yìí àdúpẹ́ ṣe wá rí ọ̀rọ̀ àti ìṣèbákan èmi ò fi àsìkò yìí lu gómìnà wa lọ́gọ̀ ẹnu ni oṣù kẹfà nìyí tí wọn ò ti rówó gbà lọ́dọ̀ ìjọba àpapọ̀ nítorí họ́ọ̀họ́ ti bẹ láàrin wọn eyín àti ahọ́n wọn sì máa bára wọn jà yàrá kan náà wọ́n sì jọ wà ṣùgbọ́n èmi mọ̀ wípé ọlá wípé ẹni tó wà láàrin orílẹ̀-èdè Nàìjíríà lónìí ti wà ní lọ́sùn àwọn orí adé kan tí wọ́n bá gbé ìgbésẹ̀ wọn náà wà gbé kí mọ́tò ṣáájú ni wọ́n máa pẹ́ àtọ́jà mo retí kí olórí gbogbo wa ní lọ́balọ́ba kó ti pe àwa kankájọ jókòó ṣùgbọ́n mi ò ní bẹ́ẹ̀ torí ọkàn mi ò ṣẹ́wó mọ́ ńlá èmi ni mo ní SSG ẹnìkan ló ní gómìnà ẹnìkan ló ní chief of staff ẹnìkan ló ní deputy kí wọ́n pe àwa tá a jẹ́ ọba fáwọn yẹn kájọ sùn lágùdà ìlú ṣe aṣáájú tá a bá débẹ̀ mọ́mọ́ tí wọ́n sọ torí pé wọ́n nílò ìmú wa lọ́sùn o Ọ̀ṣun ò ṣe é fọwọ́ rọ́ sẹ́yìn pẹ̀lú ìtumọ̀ ẹ́mbásì wà níbẹ̀ níjọ́ olójú mẹ́rìndínlógún mo ní Òṣogbo ti rán mi sí Tinubu wípé àkó ìbò Ọ̀ṣun state fún kí ni wọ́n ń bà lẹ́rù kọ́ bá mú owó wa ẹ̀yin tẹ́ ẹ wà nígbàánu àti bá Tinubu sọ̀rọ̀ ẹ sọ fún ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà kó fún gómìnà wa ní owó wa tí wọ́n jẹ wá. Ọba wa ní ìgbà ìbò ẹ pè mí wọ́n dá yín lóhùn mo kórè yín fọ́sùn o.